òṣèré orí ìtàgé ilẹ̀ wa yìí Ṣẹ́gun Ògúngbè ó máa ti sọ̀rọ̀ kí ló sọ sí Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Ẹ má lọ ibì kankan, ń play gbogbo fídíò náà fún yín, ó dráàgì wọn gan ni. Kó tó di pé ń play fídíò náà fún yín, ẹ̀yin náà mọ̀ pé Ṣẹ́gun Ògúngbè ó ṣẹ̀ṣẹ̀ gbé eré kan jáde tóun náà gbé lọ sínímà tó pè ní Ìrẹ̀tẹ̀. Ẹ̀yin náà rí gbogbo àwọn tó lọ sí movie premiere ẹ̀, ààrẹ Fúnkẹ́ ọmọ Akíndélé ń bẹ, bákan náà Tóyìn Abraham náà kò sí ń bẹ. Ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn náà wọ́n ń bá bí ó ṣe dáa lọ ni o, ṣùgbọ́n Ṣẹ́gun Ògúngbè náà wà fọ̀rọ̀ sábíà wọn sọ, bó ṣe sọ̀rọ̀ lórí tó ń dùn náà ló tún wá sọ̀rọ̀ lórí fídíò àwọn méjèèjì tó ń trend eléyìí tó ṣẹlẹ̀ níbi Return of Varizo. Ẹ jẹ́ mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ ohun tó sọ lórí báwọn méjèèjì bí wọn ò tiẹ̀ sí kọ́kọ́ wá sórí premiere ẹ̀ èyàn Ìrẹ̀tẹ̀ àti bí wọn ò tún ṣe bá a polówó mógì rẹ̀. Ẹ wò, ẹ má lọ bìkan, ń gbé yín débẹ̀, ń jà yín tán. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ ohun tó sọ, mò ń bọ̀ náà, ẹ má lọ bì kankan. Ẹ jọ ṣé kò yẹ kí n sọ̀rọ̀? Easter time la wà yìí, káwọn méjèèjì kọ́ má lè bá mi sọ fáwọn fans wọn wípé kí wọ́n wá wo Ìrẹ̀tẹ̀ ní sinimá. Tó bá dẹ̀yà a máa sọ pé a fẹ́ràn ara wa, kankan náà ni wá, kíní kankan. Mi ì gbọ́ káwọn méjèèjì sọ̀rọ̀ nípẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé àwọn Yorùbá ní ọwọ́ tí bá ń dùn yàn èèyàn gbọ́dọ̀ fi sí abẹ́ aṣọ. Ṣẹ́gun Ògúngbè òun náà lo àsìkò páwọn méjèèjì wọ́n ń trend lọ́wọ́, òun náà sọ ohun tó dùn ó sọ jáde. Yín tún wá play fídíò kan fún yín toró náà tún ti ganu sí ọ̀rọ̀ wọn tó ń lọ, èyí ò bí wọn ò ṣe jọ kíra wọn. Àkọ́kọ́, ẹ̀yin náà rí tó sọ pé òun ò tí ì gbọ́ káwọn méjèèjì sọ̀rọ̀ nípa móvì òun Ìrẹ̀tẹ̀, pé àwọn wàá jọ máa sọ wípé àsìjọ wà ní pé kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Tó sì rí orí ìtàgé kan bá ṣeré ó yẹ ká jọ gbárùkù tí. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé kí ṣe Ṣẹ́gun Ògúngbè ní ó kọ́kọ́ sọ léyìí. Abíọ́dún Òkèowó òun náà sọ ohun tó jọ mọ́ bẹ́ẹ̀ nígbà tó fi móvì rẹ̀ síta èyàn ní December, pé àwọn eléré orí ìtàgé kan wà tó jẹ́ pé téèyàn bá fi móvì síta wọn èé bá àyàn promote ẹ̀ lórí péèjì wọn. Ẹ wo, ń wà yẹn nàná àwọn nǹkan tó yẹ ká sọ nípa ilé wọn. Ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ nípa fídíò tó trend láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham níbi Return of Varizo. Ẹ jẹ́ á gbọ́ ohun tí Ṣẹ́gun Ògúngbè tó náà sọ. Ta ló dá lẹ́bi, ta ló dá láre? Ẹ máa bá mi ká lọ kí n sáré play ẹ̀ fún yín kí n wá tún ṣàlàyé àwọn nǹkan tí ò yé yín lórí ọ̀rọ̀ náà fún yín. Ẹ kọ́kọ́ wo fídíò yìí náà, ń padà bọ̀, ẹ má lọ ibì kankan. Ìyẹn ni kọ́kọ́ lórí ọ̀rọ̀ tó ń lọ náà, ẹ̀yin sísítà mi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹni táyé ń fẹ́ nìyí o, ẹ ní dẹni ẹ̀yìn lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ pátá ẹ jẹ́ kí peace reign, ẹ jẹ́ kàlàáfíà jọba, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo tún sọ lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣẹ́gun Ògúngbè náà ti pẹ̀tù sááwọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Òun náà ní ẹ jẹ́ kàlàáfíà jọba nílùú Nàìjíríà. Gbogbo àwọn òṣèré orí ìtàgé tí wọ́n ti ń dá sí náà wọn ò dá ẹnìkan lẹ́bi, bákan náà wọn ò sì dá ẹnìkan láre. Àwọn fáǹsì ni wọ́n mú pé bóyá fáǹsì Fúnkẹ́ Akíndélé wọ́n máa dá Tóyìn Abraham lẹ́bi, àwọn fáǹsì Tóyìn Abraham náà máa dá Fúnkẹ́ Akíndélé lẹ́bi. Ṣùgbọ́n àwọn òṣèré orí ìtàgé, torí pé tá a bá ní kàkà ní méní méjì mẹ́ta, Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham wọ́n jẹ́ gbòógì èèkàn nínú Nollywood Yorùbá tó jẹ́ pé wọn ò sì fi ṣeré. Fíìmù téèyàn bá ṣe tí Fúnkẹ́ Akíndélé bá báàyàn fẹnu sí èèyàn náà ó rí i pé yóò tún tà yàtọ̀. Bákan náà ni Tóyìn Abraham náà, fíìmù tí kan nínú eré orí ìtàgé bá ṣe tí Tóyìn Abraham náà bá bá gbárùkù tí, ẹ rí i pé móvì náà ó tún dá yàtọ̀. Torí náà ni Ṣẹ́gun Ògúngbè fi ń sọ pé ẹbí mi náà fẹnu sí móvì mi, kémi náà wọ 1 billion kí n wọ 2 billion bẹ́yìn náà ṣe ń wọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, kí lè rò tiyín? Ṣé ká sọ pé Tóyìn Abraham ló jẹ̀bi ni
àbí ká sọ pé Fúnkẹ́ Akíndélé ló jẹ̀bi. ṣùgbọ́n o ẹ rí i pé ògògó náà ti dá sí i. Ìyábọ̀ Òjó òun náà sọ tiẹ̀, ó lóun ti bẹ̀ àwọn méjèèjì pé òun ọ̀rẹ́dì àti gbọ́. Oríṣiríṣiríṣi àwọn àgbààgbà òṣèré ni wọ́n ti ń sọ̀rọ̀, ni wọ́n ti ń bẹ àwọn méjèèjì pé ẹ jẹ́ kíjà yìí tán, ẹjọ́ tán, ẹjọ́ tán. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin náà lọ sábàlá àríwísí, ẹ sọ èrò tiyín lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Tá a lè sọ pé ó jẹ̀bi, tá a lè sọ pé ó jàre. Ṣé ká ní pé bí Tóyìn Abraham bó ṣe ṣe fídíò nígbà December ní ọ̀dà ni, tó ní pé àwọn kan wọ́n fẹ́ bà fíìmù mi jẹ́ kíní kankankan, àbí ká tiẹ̀ sọ wípé ó yẹ kí Fúnkẹ́ Akíndélé náà kó fìyẹn sùsùn, kó fi para, àti pé ẹ̀gbọ́n bí ẹ̀gbọ́n ló jẹ́ sí Tóyìn. Àgbà sì máa ń gba nǹkan mọ́ra ni. Irú bó ṣe kí yẹn, àwọn kan ní ó yẹ kó dá lóhùn, ó wá tiẹ̀ lè pè níyẹ̀wù èèyàn nígbà tí èso ojú àgbò, kó pè pé Tóyìn wá, gẹ́gẹ́ bá a ṣe jọ ṣẹ́ síra wa, gẹ́gẹ́ bó ṣe jábùrò sí mi, ní tó ṣe yẹn ò dáa. Tẹ̀m̀pé tó bá ti wá jẹ́ pé fún Tóyìn náà wá fárígá, á wà tẹ̀sẹ̀ mọ̀ pé ṣùgbọ́n àwa mọ̀ bóyá wọ́n ti pera wọn, ṣùgbọ́n tó ẹgbẹ́ ń pera wọn lábẹ́ aṣọ. Ìyábọ̀ Òjó ọba sọmọ́rọ̀ rẹ̀ kò sì sọmọ, ṣùgbọ́n lòun ló máa parí ìjà alákọ̀ọ́kọ́. Pẹ́lẹ́ẹ̀kejì òun tún ti bẹ̀ wọ́n pé òun ò fẹ́ gbọ́. Ṣẹ́gun Ògúngbè náà, òun náà ti ganu sí i. Ó ní pé ẹ̀yin sísá wa méjèèjì tẹ́ ẹ di Nollywood mú, Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham, ẹ̀yin méjèèjì ẹ jẹ́ kọ́rọ̀ ó tán síbẹ̀. Àwọn Yorùbá ní bá a bá gbàgbé ọ̀rọ̀ ọ̀nà, eyín ò lè rẹ́ nìkan àbá ṣeré. Bá a bá gbàgbé ọ̀rọ̀ àná, àìrẹ́ nìkan àbá ṣeré. Ẹ rí i pé àwọn méjèèjì dẹ̀ ní kì í ṣerú wọn lẹ́yìn kí wọ́n máa bára wọn jà nínú Nollywood Yorùbá, kì í ṣerú wọn rárá. Tó bá tiẹ̀ jẹ́ pé bóyá àwọn upcoming, àwọn kéékèèké kan tí wọ́n bá ń bára wọn jà, á ní pé ṣùgbọ́n àwọn méjèèjì ọ̀làgbára o, torí pé n tí ó ṣẹlẹ̀ ni pé móvì tí Tóyìn Abraham bá bẹ́nìkan polówó, Fúnkẹ́ Akíndélé ò ní fẹ́ bẹ́nìkan ẹni polówó ẹ̀. Bákan náà, móvì tí Fúnkẹ́ Akíndélé náà bá bẹ́ni polówó, Tóyìn Abraham náà kò ní fẹ́ débẹ̀ bóun bẹ́ni polówó. Ẹ rí i pé nǹkan ńlá ni ó dálẹ̀, ìjà àwọn méjèèjì, nǹkan ńlá ni ó dálẹ̀ nínú Nollywood o. Nǹkan ńlá ni ó dálẹ̀ o. Ẹ share fídíò yìí, ẹ subscribe sórí YouTube channel wa, ẹ jẹ́ káwọn ènìyàn kí wọ́n mọ bó ṣe ń lọ, kẹ́yìn náà sì sọ èrò tiyín. Abẹ́ Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham kí wọ́n jẹ́ kó tán síbẹ̀, káwọn méjèèjì kí wọ́n tún jọ máa tó bí wọ́n ṣe ń ṣe, kí gbogbo ẹ̀ kó kúrègbé.